Aláròyé máa wí o. Àwọn agbébọn pààyàn 15 lókè ọ̀dẹ ní Kwara. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ, Páropáro ní ìlú kan tí wọ́n ń pè ní Òkè Ọ̀dẹ tó wà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara wà báyìí. Ohun tó mú káwọn aráàlú náà máa sá kúrò níbẹ̀ ni ti bí àwọn agbébọn ṣe wá ṣòro bí agbọ́n fún wọn láàárọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún yìí. Ó kéré tán àwọn aráàlú náà 15 ni wọ́n jẹ́ ìpè Ọlọ́run lójijì nígbà tí wọ́n tún jí àwọn mìíràn gbé lọ ráúráú. Aláròyé gbọ́ wípé láti nǹkan bíi ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn aráàlú náà ti ń fura wípé àwọn afurasí ọ̀daràn náà máa wá kógun jà wọ́n, tí wọ́n sì ti fọ̀rọ̀ náà tó ìjọba agbègbè náà létí, ṣùgbọ́n tí wọn kò gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ ọ̀hún. Lára àwọn aráàlú tí wọ́n pàdánù ẹ̀mí wọn ni olóògbé Orji Saheed Metubi, baálẹ̀ Ọgbà Ayọ̀ àtàwọn mìíràn. Ọ̀gbẹ́ni Ajétúmọ̀bí tí í ṣe ọ̀kan lára àwọn ọdẹ àdúgbò náà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé gbàrà táwọn ti gbọ́ wípé àwọn agbébọn náà ń ṣarajọ nítòsí ìlú ọ̀hún làwọn ti fi tó ìjọba létí, tí wọ́n sì ṣèlérí wípé àwọn máa gbé ìgbésẹ̀ gidi nípa rẹ̀. Ó ní àwọn ìjọba tó yẹ kí wọ́n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà ní kò ṣe nǹkan kan o. A sọ fún wọn nípa àwọn ohun tí a ti gbọ́, wọ́n sì ṣèlérí wípé àwọn máa ṣèwádìí nípa rẹ̀, ṣùgbọ́n wọn kò ṣe ohunkóhun títí táwọn afurasí ọ̀daràn náà fi wá kógun jà wá. Wọ́n ti gbé òkú àwọn aráàlú tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà lọ sí àgọ́ ọlọ́pàá agbègbè náà kí wọ́n lè fojú rí ohun tó ṣẹlẹ̀. Bákan náà ni wọ́n ti gbé àwọn aráàlú tí wọ́n farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ sílé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà, ìyẹn General Hospital tó wà nílùú Ṣàárẹ̀. Lórí ọ̀rọ̀ náà, Alhaji Ganiyu Ajala tí í ṣe ààrẹ ẹgbẹ́ ìdàgbàsókè kan tí wọ́n ń pè ní Òkè Ọ̀dẹ Community Development Association ti bẹnu àtẹ́lù ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó rọ ìjọba ìpínlẹ̀ náà pé kí wọ́n ṣe àwọn ohun tó yẹ kí wọ́n ṣe láti lè dáàbò bo ẹ̀mí àwọn ará ìlú tí wọ́n ń ṣèjọba lé lórí. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ọ̀rọ̀ náà ló ti ṣàlàyé báyìí pé lóòótọ́ àwọn ìjọba ń ṣe akọ iṣẹ́ gidi láti dáàbò bo àwọn ará ìlú, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ṣe àwọn ohun tó yẹ kí wọ́n ṣe kí ẹ̀mí àwọn ará ìlú lè wà nínú ààbò tó péye. Ìlú Òkè Ọ̀dẹ àtàwọn ìlú kéékèèké gbogbo tó wà lágbègbè náà gbọ́dọ̀ ní ètò ààbò gidi. Ṣáájú kí àwọn afurasí ọ̀daràn náà tó lọ pa àwọn ará ìlú yìí ni wọ́n ti kọ́kọ́ lọ ṣòro bí agbọ́n fáwọn ará ìlú Tagi níjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara. Lásìkò tí wọ́n kógun ja ìlú náà ni wọ́n jí oníṣòwò pàtàkì ní Suleiman Dana gbé sá lọ. Àwọn ará ìlú náà sọ wípé ní nǹkan bí aago 12 òru ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ni wọ́n ya wọ̀lú náà wá, tí wọ́n sì ṣiṣẹ́ burúkú ọ̀hún. Ìró ìbọn gbàùgbàù táwọn ará ìlú náà ń gbọ́ ni wọn kò fi mọ ibi tí wọ́n máa sá sí, tí wọ́n fi pa púpọ̀ nínú wọn, tí wọ́n sì tún jí àwọn kan gbé sá lọ. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.